Túnlá ọjọ́ 27 oṣù kọkànlá láyájọ́ ọjọ́ bí èèyàn yín ọ̀rẹ́ yín Alhaji Wasiu Alabi Pasuma. Ìgbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́jọ́ mẹ́ta ìran kan jáde ẹ ṣàdúrà nígbà táwa ìbà ìgbẹ̀yìn àwọn èèyàn ń bẹ̀rẹ̀ sí ní nínú àdúrà tẹ́ ṣe àti ọ̀rọ̀ tẹ́ sọ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fẹ́yìn gan pé ẹ ṣe àwọn àdúrà kan táwọn èèyàn dẹ̀ sí ń ṣàmì wọ́n á fẹ́ kẹ́ ṣàdúrà fún Alhaji Wasiu Alabi Pasuma fún tọjọ́ ìbí wọn tó ń bọ̀ lọ́tùnla yìí. ẹ̀yin lẹ́ni kì í ṣàdúrà ojoojúmọ́ náà ni mò ń ṣàdúrà fún gbogbo ẹni tó wà lókè tí mo mọ̀. Ọjọ́ wo ni ọjọ́ ìbí wọn? Ọ̀túnla on the 27. èmi lẹ tún ṣàlàyé fún. On the 27th is always a wonderful day for my brother from another mother, Alhaji Alabi Pasuma Wonder. Ẹ ṣọ̀pọ̀ ọdún láyé, ẹ ò ní ṣàìsàn, ibi ò ní bá yín. Gbogbo ọdún tó bá ń bá yín láyé inú ìdẹ̀ra ló máa bá yín, àti gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yín. A kì í wà ká má lọ́tà, àti gbogbo àwọn tó jẹ́ ọ̀tá yín, ogun wọn ò ní borí yín. Àti gbogbo ẹ tó ń wo fídíò yìí, gbogbo ọmọ tó jẹ́ àrídùnnú fún yín wọn ní di àrídìbànújẹ́. Ẹ ti jìyà lórí ọmọ, ẹ ò ní jìyà lọ́wọ́ ọmọ. Gbogbo abiyamọ tó wò mí, ẹ ti ṣiṣẹ́ ọmọ lórí ìdúró, ẹ ní jẹun ọmọ lórí ìdọ̀bálẹ̀. Alhaji Pasuma Alabi, I cherish him because of his respect, honor. I mean, the way he's been able to connect many youths together, and all of them. May God bless you. May you celebrate more years in God's glory. I remember that time tí gbogbo ayé ń gbàdúrà fún bó bá ń ṣe rere máa ṣe lọ. Ẹ̀ríkẹ́ mo sọ mo ní kò ń ṣe pé Ọlọ́run ò fi hàn pásítọ̀ yẹn. Ọlọ́run ò bá fi hàn wọ́n ní sọ. I even pray for the pastor too, because ẹni iṣẹ́ tó bá ń ṣe máa wíṣì pé kẹ́nìkan jábọ́ àbò fẹ́ jẹ́ kẹ́nìkan jábọ́ kó lè fi níyì. Tó bá jẹ́ pé àwọn náà ní access láti bá Alhaji sọ̀rọ̀, wọ́n á pè wọ́n directly, wọ́n á sọ fún wọn. Bọ́dẹ̀ ṣe ránṣẹ́ rí pé àti